Ta ló dánrú eléyìí wò? Ta ló gbé bàbá lọ sí mẹ́kà? Picture yìí òun ló ti ń trendy láti bí ọjọ́ méjì sẹ́yìn báyìí tàbí ọjọ́ mẹ́ta kan sẹ́yìn tí wọ́n ti rí i pé picture bàbá Adébóyè ó ti ń rìn kiri online bí bàbá ṣe lọ sí mẹ́kà. Bóyá photoshop ni a kò tí ì mọ̀, bóyá real náà ni a kò tí ì mọ̀. Ẹ ṣáà mọ̀ wípé àwọn òjíṣẹ́ Ọlọ́run wa wọ̀nyí kò sí nǹkan tí wọn ò lè dá lára. Kí ló ń ṣẹlẹ̀ gangan báyìí? Kí ló ń ṣẹlẹ̀ sí bàbá yìí, bàbá Adébóyè, Pastor E.O. Adébóyè? Kí ló ń ṣẹlẹ̀ sí dádì yìí? Tí ẹ bá fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn náà, ẹ gbìyànjú láti wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè sọ gbogbo rẹ̀ fún yín bí ọ̀bẹ ṣe bẹ iṣu náà. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé bàbá E.O. Adébóyè tí ẹ mọ̀ tó ń ṣe General Overseer RCCG, the Redeemed Christian Church of God, tí ó ń ṣe General Overseer wọn. Ìròyìn kan ti ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí wípé bàbá lọ sí mẹ́kà o. Picture rẹ̀ náà ó sì wà ní online wípé bàbá lọ sí mẹ́kà. A kò mọ bí òṣèjú òótọ́ sí, a kò mọ̀ bóyá irọ́ ni tàbí òótọ́, ṣùgbọ́n a fẹ́ kí ẹ máa bá wa ká lọ. Bí ìròyìn náà bí ó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ sí, bí ìròyìn náà tó bá ṣe ń lọ sí, a ó máa jẹ́ kí ẹ̀yin náà mọ̀. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ gbọ́ full ìròyìn náà, tí ẹ fẹ́ gbọ́ ìròyìn ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ gbìyànjú láti tẹ subscribe button